ọ̀nà tó bá fẹ́ ńlá ọba yòókù kan fọ́ọ̀lù ẹ̀ níbà wọn kan mọ́ sínà kí mo sọ fún ọkọlọ́ ọmọjọ́ bó sínà o káwọn náà mọ́ sínà o àmọ́ kó lè wà yíyan ni ọba yòókù lè ṣe ọba àfẹ́jẹ̀ tàmọ́jí kó gbogbo ọba máa pè kọ́ máa ṣàtìlẹ́yìn fún owó lè mọ́ tòwó bẹ́ẹ̀ ni náà pàdúrà wa lọ tìjà kéèyàn fún yàrá $1 million kọjá 500 kò owó. yọkàn sáà mọ̀ pé àgbàgbàjà ṣàtìlẹ́yìn fún mi. ọba yòókù ní ìtọ́ka náà dìde asúrùbù apọ̀nlé. àtìlẹ́yìn. sẹ́kùnrin ẹ̀sọ́ Sunday Igboho náà nìsín àwọn náà lẹ́ka káàkiri báyìí ẹ̀ka tó wá sí ìnìná kó jẹ́ èèyàn gidi náà wọ́n ní kí ló kọ̀ọ̀kan wọ́n ní ṣègi ọmọ náà ilé ti Sunday Igboho. ọ̀kan lọ́mọ. Sunday Igboho kọ́kọ́ àwọn ọkùnrin ló gbọ́n àwọn ọkùnrin kọ́kọ́ alọ́gbọ́n ká mọ̀ sí mi ìgbìyànjú ọmọ tí ó jà kọ́nú ọmọ Ọlọ́run ló mọ̀ ó lè sọ ọmọ ìyàwó tẹ́yẹ̀ wá fẹ́ ká yìí sáà pé Sunday Igboho ní ìsìn gbà wá Yorùbá ìní wọ́n gbà wá lọ́wọ́ yàrá yìí àbí ìran bàbá kan ló sì bí ní ìsìn bàbá kan ló bì àbí ó wá ń gba gbogbo lẹ́rù balẹ̀ Igboho lu wọn ìdàgbòho mọ̀ ìdìgbòho rí mo lè rí lọ́la o a sọ pé bọ́yá ẹ ti jọ ní nǹkan kan papọ̀ rí. Otasansan rédíò and TV. àwọn àgbà wọn ní ìkọ́ kìí kọ́ bálá o ìtàkùn kìí tàkùn kìí kéjò lẹ́sẹ̀ àyín lọ àyín bọ̀ lọ́wọ́ yẹnu fínníladìẹ tó kọ ìmábọ̀ àwa àti yín á mọ̀ lọ re o àwa àti yín á mọ̀ bọ̀ re ẹ kú àmójúbà wa lórí ètò ó tún ti wà pẹ̀lú bàbá adákẹ́jà bí èṣù ọjà bẹ́ẹ̀ nìkan ọ̀tọ̀ ẹ ló tójọ́ méjì ó tójọ́ mẹ́ta tí ẹ ti rí wa tẹ́ ẹ ti gbọ́ wa lórí ètò torí ń tó fà á òun náà ni wípé àlejò máa ń pọ̀ lọ́dọ̀ bàbá ẹ sì mọ̀ wá wípé ìjàkùmọ̀ ni wá àìsẹ̀ràn ìlú kan àlejò tá a bá dọ̀dọ̀ bàbá lónìí àlejò ọ̀pọ̀ àníráyè rí bàbá bá a tún lọ àníráyè yí bàbá ó kàn tiẹ̀ wá ní bàbá àwọn èèyàn fẹ́ rí yín o àwọn èèyàn fẹ́ gbọ́ yín o wá ò pé bàbá ẹ kàn tiẹ̀ wá wáyè fún mi tá a jọ jókòó tá a jọ sọ̀rọ̀ ìdí rèé o tí ẹ fi ń wo bàbá lẹ́gbẹ̀ẹ́ mi lásìkò yìí bàbá ẹ bá mi káwọn aráalé tí wọ́n ń wò wá tí wọ́n ń gbọ́ wá ẹ bá ní kí wọn. àdúrà ó gbà ọ àṣẹ Èdùmàrè lónìí tí a ò àṣẹ o àní sáàsì tí o àṣẹ o àmọ́ rí ná àṣẹ o àmọ́ rí lù àṣẹ o àmọ́ rí jẹ àṣẹ o àmọ́ rí mọ àṣẹ Èdùmàrè àgbẹ̀kẹ̀lé gbogbo wọn ìjà sófo àṣẹ o àṣẹ o ìfá kan lórí ajílẹ̀ oko kiri ó pè oko ajídẹ̀dọ̀ kiri ó pè odò ajítọ́nà ẹ̀rọ pé ọ̀nà ọ̀tọ́ ní lẹ́yìn wa o àṣẹ o àṣẹ àṣẹ o àṣẹ o àṣẹ o àṣẹ òkúta wa sí àmọ́ ṣàṣeyọrí àṣẹ o àṣẹ àní o sáàsì tí o àṣẹ Èdùmàrè òkìlà àwọn lọ àṣẹ o àní délé lẹ o. àṣẹ o ẹ ṣé àdúpẹ́ bàbá ó tójọ́ méjì ó tójọ́ mẹ́ta ṣùgbọ́n a mọ̀ pé iṣẹ́ tẹ́ ẹ gbà ni àlejò lè wá kẹ́ ẹ lálejò ọmọ ẹ lọ ẹ̀dọ̀ náà ni kẹ́ ẹ dá wọn lóhùn àwọn olólùfẹ́ wa lórí ìkànnì yìí wọ́n ní ká wásìkò ká bá bàbá sọ̀rọ̀ àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí ó ń jẹ́ bí ìpayà tó sì ń jẹ́ bí kàyéfì fún àwọn ọmọ Yorùbá tòótọ́ tí wọ́n mọ iye ewé tí wọ́n mọ iye egbò tí wọ́n mọ̀ wípé ọba Elédùmarè ó fi àṣẹ sára ewé ó fi àṣẹ sára egbò kí ni ń ṣẹlẹ̀ òun náà ni wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kò sí ibi tí ò sí o ṣùgbọ́n tàwọn tí wọ́n jẹ́ bíi gbajúmọ̀ bíi òṣèré bíi olóṣèlú bíi eléwì bíi olórin ikú ń pọ̀ tó bá jẹ́ pé ikú tọkàn jẹ́ kú wọ́rọ́ ni ó mọ̀ dá bàbá ṣùgbọ́n ká gbọ́ pé kánsà ló pa lágbájá o kínní kan ló pa tàmẹ̀dò àwọn àìsàn tó jẹ́ pé téèyàn bá rìn tó bá ṣèwádìí dáadáa tó pàdé ẹni tó mọ ìwúlewé àtegbò tó jẹ́ pé ó nítọ́jú ni àwa wò pé ṣé kò sí mọ́ ni àbí kí ni ń ṣẹlẹ̀ tó jẹ́ pé àwọn tí a gbọ́ rí
làwa ń gbọ́ lóde ìsìn àmẹ́nu débẹ̀ ṣùgbọ́n ká tó lọ bẹ̀yẹn bàbá ẹ bá ní dárúkọ yín rí àwọn tí ó jẹ́ pé gbà àkọ́kọ́ rèé tá a ti ń wò wá tí wọ́n ń gbọ́ wá. àdúrà wo gbà. àṣẹ Èdùmàrè. ìlú òní tí a. àṣẹ. àní sásìtì o. àṣẹ o. àmọ́ ọkùnrin àní pọ̀pọ̀ yà. àṣẹ Èdùmàrè. ní orúkọ tèmi ní Ẹ̀ṣọ́ Táyé. tí ọmọ méjì ni mí. fẹ́ àwọn tó wá ti gbọ́ mi rí. ọmọ méjì ni mí o. ẹ máa ń sọ bẹ́ẹ̀. Ẹ̀ṣọ́ Táyé ló kọ mi Táyé gan-an. Táyé tàbí ká pè mí Táyé. dákẹ́jà bí èṣù. èṣù ọjà bẹ́ẹ̀ ni kò tọ́. tó jẹ́ pé tẹ̀yìn wá ti dé Èkó ilé lọ́sùn state. tẹ̀ wá ti dé Èkó Ìyè. tẹ̀ sọ̀kalẹ̀ Èkó ilé. tẹ̀lé ẹjọ́ dákẹ́jà lábẹ́ kò sẹ́ni tí ó mọ̀. ó kọ́ mi ní jẹ́bẹ́ èṣù ọjà bẹ́ẹ̀ ni kò tọ́. àní dáhùn. gbàtà bá jọ ń sọ̀rọ̀ àti lórí àwọn ètò tí a ti ṣe kọjá ẹ máa ń kíra yín pé ẹ̀yin lọ́mọ ìlú Ìjáwé ọmọ ajínájà oògùn ilé pọ́ìsì ìṣe tí nǹkan dàrú ọmọlé Olúkọ̀tún máa ń mú lọ́mọlé Ìbàdàn. ẹ máa ń ní ilé kọ̀ọ̀kan máa ń ní dáńsí ilé wọn. yóò dáa fún ìwé mi tí mo jókòó tí ní ìsìn iṣẹ́ mẹ́ta náà sí ilé wa. àkọ́kọ́ sẹ́wọ̀n pẹ̀lú tí ó kúrọ́ yóò mọ ọjọ́ ọ̀sọ́ ni. gbàngbàlẹ̀ tí ń sọ yìí o. ọgbà tí mo sì ráàyè tá a jọ dúró kó tá a sọ̀rọ̀ kọ́mọ ọgbọ́n kẹsẹ̀tì mi tí mo sì sẹ́yìn. nílé wa iṣẹ́ mẹ́ta ni àgbẹ̀dẹ ṣíṣe táwọn ọ̀tàkù táwọn ṣe àdá ọdẹ ṣíṣe ọdẹ di méjì àti àgbẹ̀. tàbádé sọ nípa iṣẹ́ abínibí ilẹ̀ Yorùbá mẹ́tẹ̀ẹ̀ta náà níṣẹ́ tá a bá lọ́wọ́ àwọn bàbá wa àgbẹ̀ ọdẹ ọmọ ẹkùn ni wá. ọmọ ìlú Ìjáwé wọ́n fẹ́ gbọ́ oríkì yẹn bàbá. ọmọ ẹkùn ìlú Ìjáwé ajínájọ ogun ewé gbogbo kìkì ogun ewé kan ni mo pè ìgbé ewé lọ jẹ́ mi lójú ọ̀nà àlọ́gbà lọ́lọ́ mi lọ́yìn ọmọ ojúmọ́ kan ogun kan bó ṣe wà nìyẹn. ojúmọ́ méjì ogun méjì bó ṣe lọ́nu ṣe ọ̀làjú ni ló da sísítẹ́ẹ̀mù. ibi tá a wá ń lọ ò ní pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ rí i pé ariwo àwọn báńdíìtì yìí ó tún gbilẹ̀ sí ni débi pé ilẹ̀ Yorùbá ẹ̀ gan-an kò fẹ́ẹ̀ síbi ìpínlẹ̀ tán sí mọ́ nílẹ̀ Yorùbá ẹ̀. ìgbà tọ́rọ̀ yìí wá pọ̀ tá ń gbé ọba tá ń gbé joyè tá ń gbé aráàlú tí ìlú ń dahoro tá ń lé àwọn ọmọ ìlú kúrò nílùú ni ọmọ Yorùbá àtàtà tó nífẹ̀ẹ́ ìran bàbá rẹ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ló bá ní tíjọba bá fóun láṣẹ o tí wọ́n bá yọ̀ǹda òun o òun lè kojú àwọn báńdíìtì yìí o òun lè lé wọn jìnnà o tí wọn ó kò nílẹ̀ Yorùbá. ariwo rẹ̀ pọ̀ láàrin orílẹ̀-èdè Nàìjíríà bá ní ọ̀dà sóòlò lè ṣe tó bá lè ṣe ayọ̀ǹda rẹ̀ Sunday Ìgbòho ọba dárò ẹkùn sílẹ̀ èèyàn ẹ̀ṣọ́ aláàbò ẹkùn láti máa gbógun ti àwọn báńdíìtì tí wọ́n ń dalẹ̀ Yorùbá láàmú. ó wá rí ìrìn àjò kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà tó lọ sí ìfilọ́lẹ̀ ẹ̀rọ ẹkùn ó wá dọ̀dọ̀ ààfin ó dé ọ̀dọ̀ kábíyèsí Ọ̀nìrìṣà kábíyèsí o bàbá bá ní pẹ̀lú akitiyan tó ń ṣe yìí àti ìgbìyànjú rẹ tó ń ṣe yìí láti jẹ́ pé kí ilẹ̀ Yorùbá wà lálàáfíà mo sọ̀pọ̀ọ̀tì ẹ bábọ̀ wá sọ lẹ́nu lásán wọn ni àwọn ó ṣe àtìlẹ́yìn fún Sunday Ìgbòho àti ìró ẹkùn rẹ̀ pẹ̀lú 100 million naira owó iyebíye pẹ̀lú jíìpù ọkọ̀ kan ọ̀sára tí wọ́n máa gbé káàkiri. bàbá kí lè rí sílẹ̀ yìí irú àpẹẹrẹ ìwo ni kábíyèsí Ọ̀nìrìṣà fílẹ̀ yìí bàbá pe ọ̀pọ̀lọpọ̀ àwọn lọ́balọ́ba pé ọmọ tí a lè lè yìí o tẹnitẹni tèkì sí àtàzàn ẹ̀jẹ̀ àdúró tì í bàbá kí lè rí sọ sí àṣẹ Èdùmàrè àṣẹ o àṣẹ Èdùmàrè òkèlè àmọ́lọ́ àníjẹ nílẹ̀ àṣẹ o Ọlọ́run ló gbàdúrà wa Yorùbá Ọlọ́run gbàdúrà wa àdúpẹ́. dádì mi Ọlọ́run fún àwọn kí wọn kó mú sàrà bá wọn ní olè gbàgbé wọn wọn bá mi sọ̀rọ̀ lọ́dọ̀ kan wọn ní kí n fẹ́ obìnrin kan lọ́dọ̀ kan wá mo lẹ́yìn tẹ́ ní fẹ́ yá ọlọ́wọ́ ti bímọ bíi 6
wọ́n ní kò lè bí jù kan lọ wọ́n ní kí ló kọ̀ọ̀kan wọ́n ní Ṣègì ọmọ náà ẹni tí Sunday Igboho ọ̀kan lọ́mọ. sẹ́yìn Sunday Igboho kọ́kọ́ àwọn ọkùnrin ló gbọ́n àwọn ọkùnrin kọ́kọ́ alọ́gbọ́n ká mọ̀ sí mi ìgbìyànjú ọmọ tí ó jà kọ́nú ọmọ Ọlọ́run ló mọ̀ ó lè sọ ọmọ ìyàwó tẹ́yẹ̀ bá fẹ́ ká yìí sáà pé Sunday Igboho ní ìsìn gbà wá Yorùbá ìní wọ́n gbà wá lọ́wọ́ yàrá yìí. àbí ìran bàbá kan ló sì bí. ní ìsìn bàbá kan ló bì. àbí ọwọ́ àgbà gbogbo lẹ́yìn Yorùbá lẹ́yìn. wọ́n ní Igboho lu wọn ìdàgbòho mọ̀ ìdìgbòho rí mo lè rí lọ́la o a sọ pé bọ́yá ẹ ti jọ ní kankan papọ̀ rí. ìrírí o ní ìdán mọ̀ bá wọ́n wá lè yẹn lọ́la o ní ìsìn bàbá kan ló bí Igboho nígbà tó bí Igboho kọ̀mọ̀pá kọ́ni lọ́jọ́ kìíní àná nígbà náà lọ́hùn. ní ìsìn ìgbà tí gbogbo ẹ̀ wá fọ́pọ̀ ní ìsìn èrì ọ̀dàpọ̀ mọ̀gí ògìdàpọ̀ mọ́ gbàdọ̀ àlàwáyé ní ìsìn ó sì dìde ẹbí Sunday Igboho láyé ló dìde o obìnrin ló dìde ọlọmọdé ọpa ẹ àṣẹ o gbogbo ọmọ tán wá ń kó ká kán mọ lọ kán mọ bọ àṣẹ o àṣẹ o kán mọ ṣìṣe àṣẹ o agogo gbàdó kán mọ lùlẹ ẹ àṣẹ o ẹbí òun ló tú wa lẹ báyìí àlàwà ayé bẹ́ẹ̀ ní ìsìn ó gba àwọn tó yọjú gan ní ìsìn wọn dìde o ṣe wọn dìde kò sẹ́ni tó fẹ́ kú ní bí mo gbé mẹ́nu bá ṣẹ̀ṣẹ̀ nù ṣé ó gba àwọn kan bẹ àwa Yorùbá tá a ti ṣe mistake Ọlọ́run má fìyà jìyà àṣẹ o a ti gbàgbé ìṣẹ̀ṣe tá a gbàgbé yẹ ẹni mú dáadáa bá wa báyìí ká bọ́ sọ́dà kejì orí afẹ́fẹ́ la wa kẹwàá sáwọn ọlọ́pàá lè sáńtọ́ fèsì wọn sáńtọ́ fèsì bàbá àmọ́ kò Ṣàngó ìṣẹ́gbó ń bọ̀ Ṣàngó ìṣẹ́gbó ń bọ̀ òkè sí ìgájọ kí lọ ìkùnsìn tá a fi ṣẹ̀ṣẹ̀ wé o ọgbọ́n bàbá wa ni. àlẹ́ pé bó o ní kò ṣe pàdánù. ọgbọ́n wọn ni ọgbọ́n bàbá wa yàtọ̀ ọgbọ́n ìjọba ni kò wá papọ̀ ìjọba náà gbọ́n o àwa náà gbọ́n sẹ́yìn kọ́ yàtọ̀ sí ara wọn ìjọba méjì wá ti wá papọ̀. ó dòdìdì ẹ̀sìn bàbá ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ kábíyèsí Ọ̀nìrìṣà tí wọ́n ṣe àdúrótì ńlá yìí àpẹẹrẹ wo ló jẹ́ fáwọn ọba yòókù bàbá. ẹ̀sẹ̀ kábíyèsí Ọ̀ọ̀ni tẹ̀lé adúpẹ́ lọ́wọ́ ẹ̀ ìran gbá ìgbà ni ó so ìran gbá ní í so gbá ìran gbá ìgbà ni ó so ìran gbá ní í so gbá igi ọsàn kò lè ṣàgbàlùmọ̀ o ọsàn mímu ni ó so o bẹ́ẹ̀ ni ọsàn igi àgbàlùmọ̀ ni ó ṣàgbàlùmọ̀ gbàlùmọ̀ ò lè sọ̀sàn gbogbo olùtẹ̀wò jẹ ìmọ̀ nípa kálukú ṣe ìṣẹ̀ṣẹ̀ náà fi tẹ́lẹ̀ fẹ́. ọba afẹ bí àwọn bàbá ẹ̀ ṣe ń ṣe náà ọba yòókù ẹni kò kíyèsí ẹnìkan ọ̀nà tó bá afẹ ńlá ọba yòókù kan fọlù ẹ̀ níbà kan mọ́ sí náà kí mo sọ fún ọkọlọmọjọ ọba ó sí náà o káwọn ọmọ sí náà o àmọ́ kó lè bá a yíyan ni ọba yòókù lè ṣe ọba afẹ ti ta wọ́n jí kó gbogbo ọba máa pè ká máa ṣàtìlẹ́yìn fún owó lè mọ́ tòwó. bẹ́ẹ̀ ni náà pàjù àwa lọ tìjà kéèyàn fún yàrá $1 million kọjá 500 dìgbò owó. yọkàn sáwọn pé àgbàgbàjà ṣàtìlẹ́yìn fún mi. ọba yòókù ní ìtọ́ka ló dìde asúrùbù apọ̀nlé. àtìlẹ́yìn. sẹ́kùnrin ẹ̀sọ́ Sunday Igboho náà ní ìsìn àwọn náà lẹ́ka káàkiri báyìí ẹ̀ka tó wá sí ìnìná kó jẹ́ èèyàn gidi náà ọ̀rẹ́ mi kan ibẹ̀ láyé báyìí ọlọ́run mọ́ pápá mọ́ pè mí náà táwa ti dénú ẹgbẹ́ ẹ̀sìnkú àwọn kọ́yẹ̀ ló ìní ta ẹ fọwọ́ lẹ́nu. wọ́n wá pè gbà dákẹ́já kókó ẹ̀kọ́ mú bẹ́ẹ̀ èèyàn mú bẹ́ẹ̀ kí n tẹ̀ dákẹ́já kì ló dé. ẹ̀yin ìkọ̀ọ̀kan lẹ. ó ní gbogbo nǹkan bá wọn nítumọ̀ sí oògùn máa wá gbígbá tó mi sí. sẹ́ẹ̀bì tí mo wá sọ kí n mọ́ gbàgbé gbogbo àwọn tí Sunday Igboho wà mú mọ́ra lọ́mọ bu oko ẹ̀jẹ̀ àṣejù náà máa wá lọ́wọ́ àwa èèyàn mayọba ìṣẹ̀ṣe làwọn ìjọba fi ń bílífù pé kò sóògùn àṣejù bẹ́ẹ̀ lọ́wọ́ wa àwa ní káfíń àwa pọ̀ dọ̀wọ̀ sẹ́gun ní ìṣe sẹ́tẹ̀lómi ọmọ yóò pọ̀ ọmọ gbogbo sẹ́tẹ̀lómi mọ̀ ẹbí ẹni èèyàn wa lẹ́yìn wa pẹ́ ní ogun bí ọgbọ̀n èyí ó sì mọ̀ gbọ́ ogun tán èmi gẹ́gẹ́ tí mo jókòó tí mo ní àwa ni gbogbo òkú kí mọ́ mọ́. káwa mọ gbàgbé bí a ti béèrè ọ̀rọ̀ ṣe Sunday Igboho lè ká fọgbọ́n kùn. ká mọ nínú ẹni ká mọ nínú ẹni ká mọ èèyàn nú èèyàn. gbogbo ìlà kò sí fẹ́ràn wọn
ìgbìyànjú kò sì fẹ́ àwọn nìkan kí ojú la rí ọ̀pọ̀ ẹ ṣé àdúpẹ́ bàbá ẹ ṣeun àmọ́ ó dèmi lójú pé wọn à ní sísì àṣẹ o àṣẹ o àjàborí ní tààrà àṣẹ o wọn àmọ́ jàjàborí ní àṣẹ o ẹ ṣé ẹ wá jẹ́ ká lọ síbi ọ̀rọ̀ gan ní sàn-án nítorí mi pé dandan kẹ́ ẹ wáyè fún wa òun náà ni ikú àìsàn àrùn tó wọ́pọ̀ láàrin àwọn ọ̀dọ́ ọ̀sìn ṣe pé ọ̀tọ̀ ní àìsàn ogbó wà tí èèyàn ò rí bí yẹn sí ṣùgbọ́n àwọn ọ̀dọ́ tí a gbélé pé ó kó kí ló pa o àwọn lè pé kánsà bẹ́ẹ̀ kí lélẹ̀ kí ló pa o àwọn lè pé àrùn inú kan bẹ́ẹ̀ rílẹ̀ kí ló pa o àwọn àìsàn tó jẹ́ pé èèyàn gbọ́ tẹ́lẹ̀ tó jẹ́ pé ó ní báwọn baba ńlá wa ṣe máa ń ṣe tán fi máa ń tọ́jú téèyàn fi máa wà lálàáfíà tán fi tọ́jú ara wọn téèyàn fi wà lálàáfíà kí wàá ló dé nìsín tí irú kan báyìí wá wọ́pọ̀ láwùjọ àwọn ọ̀dọ́. àdúrà wo gbà. tí ò sọ́nà àbáyọ mọ́ ni. ojú ò ní tí a. àṣẹ. àlejò. àṣẹ. amọ̀ra àdúgbò. àṣẹ. ọ̀rọ̀ tẹ béèrè ó kó sọ́nà méjì. àkọ́kọ́. ó kó sọ́nà mẹ́ta. ẹ já wo. ẹ̀sán kò sí ẹ̀sán tí ò lóògùn. kò sí àìsàn tí ò téèyàn bá mọ̀ ló kù. yes dáàdì mi lọ́dún kan sọ fún mi mo rò kó wájú ilé mi náà wá dọ́dọ̀ àwọn ní kí n má ìwé o àwọn ní kí tí mo fi ń lo mo ní sẹ́ lílò ní àwọn ní kò sì wé tẹ́yìn ẹ̀ lò ó kà kó wá sí mọ̀ sí. òṣèwé tí ò ní wúlò tiẹ̀ bí wàá gbígbà sí mọ̀ sí ló kù. á dàgbà á dògbò. àmín. gbogbo sẹ́tà sílẹ̀ ẹ̀mí ìwọ jẹ. àṣẹ Èdùmàrè. ká mọ́ kùlọ́ méjì. àṣẹ Èdùmàrè. ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń kú àwọn kan. àwọn sáwọn tó máa ń pààyàn. ẹnìkan ní pààyàn jù. bíbó. àwọn kan ẹ̀jẹ̀ nǹkan alẹ́ ká tó padà. àwọn ìtìjú. kí ẹ má lè sọ̀rọ̀. wọ́n sọ fún ẹ̀mí pé pé mo fi ń ṣe yẹ̀yẹ́ o. oṣù kan mo ti sùn kan yín yóò ní sọ fún kẹta wa tá a jọ yín báyìí. kí ẹ má lè lanu sọ̀rọ̀. ọdún mélòó. di méjì. àkòtì. àkòtì kò tó nǹkan kò tó nǹkan. ṣebí sáà fàlà gbọ́dọ̀ lóhùn sún jẹta afẹ́fẹ́ tí ń fẹ́ ní ìfẹ́. bí ṣe rí nù. ẹ̀jẹ̀ pààyàn. ẹ wá jẹ́ àmọ́ mú kọ̀ọ̀kan bó o làwọn ṣe pààyàn bàbá. àwọn ẹni wà pààyàn jù. iṣẹ́ ti tiẹ̀ pọ̀. ló pọ̀ jù. ẹ já wò. àwọn bàbá wa ẹgbẹ́ láti mi kan jẹ́ owó lẹ́mí. owó lẹ́mí. láti kúkọ́ yọ fọwọ́ kí ẹ. àṣẹ o. àwọn ńlá kọjá nímúlẹ̀ àwọn èèyàn ńlá ni owó lẹ́mí èmi á máa sọ fún yàn tó wọ́n wá ti wà kò sí téèyàn lè wà tí kò sí méjì nìkan o ṣé ń gba ọba afẹ́yẹ́nì tó fún Sunday lò ó ṣé ara yóò tó ní yá sí. àrọ́ ìyá o ibi tí ọ̀fẹ́ lọ yọ lọ o. tí nǹkan wa ti ń ṣe èèyàn. kéèyàn mọ̀ sáwọn sí rẹ̀ yàn. kéèyàn mọ̀ sáwọn tẹ́yìn wá sì ti lọ ọbẹ̀ kan tí nǹkan yóò kí ọ tó lọ bò mí tó òkú náà ń bẹ. ẹ máa ń sọ bẹ́ẹ̀. tí ó gbọ́dọ̀ wà lọ́nà òkú náà pọ̀ òkú náà pọ̀ kó lọ́mọ jẹ́ àsínà. àmín ẹni tó sìn lọ́wọ́ á pọ̀ nìkú tí ń pọ̀ pọ̀lọpọ̀ ẹni tó sìn lọ́wọ́ pọ̀ jù yẹ tó wá ti lọ ọ̀nà kan tó wà pé kí ní yẹ bákan náà ni tó lọ bò mí ó mọ̀ pé yẹ kò mú ogun ẹnu tó wà kọ́ pé yóò jẹ lára ẹ ló jẹ kò ní túmọ̀ tó lọ bò mí gbogbo ẹ̀sán tí wọ́n pa ẹ̀rín ẹ̀ṣẹ̀ wọlé olóògùn kò sí tí ó lòògùn kéèyàn òwú gùdù pẹ̀ ògùn ẹ̀mẹ́ bí a pé yóò bẹ̀ ògùn ẹ̀mẹ́ kánsà ògùn ẹ̀mẹ́ àtọ̀gbẹ ògùn ẹ̀mẹ́ éèdì ògùn ẹ̀mẹ́ àìsàn kíndìnrín ògùn ẹ̀mẹ́ kọ́lọ́ máa fi ṣe gbogbo etí tí ń gbọ́ wa àmọ́ nǹkan mi àmọ́ ṣẹlá gbogbo nǹkan kọ́là fi ṣe gbogbo tó wá wà lóbulẹ̀ ẹ̀sán ní ẹ̀sẹ̀ àbáwọn tí nǹkan wá ń ṣe ká mọ̀ sọ̀pá yé sí hàn nípa ẹ̀kú ni wọ́n wá solúsàn sí gbèsè ayé kò sáìsàn tí ó lóògùn nínú oúnjẹ tá àjẹ máa ń fà mí nǹkan dídùn jíjẹ ẹ máa ń fà mí àmọ́ tí káyọ̀ bá ti ń ṣe èèyàn èèyàn ń sùn mọ́ nípa ọ̀rẹ́ mi nǹkan bẹ́ẹ̀ ṣe mí o ta ló mú oògùn ẹ tẹ́ wá lọ bì kan tí ò wá sí èèyàn sẹ́ni usage tí ò ní san
tẹ pé gbẹ wá padà sí lọ́kàlì ó tó sùn tí ó sì ṣe oògùn dúdú iná fi ń pèlú oògùn ni. oògùn ní téèyàn bá mọ̀ mọ́ ni. ló fi jẹ pé ẹni tó wá yé oògùn ṣe téèyàn fi mọ́ gbóyà ní kú tí mo pẹ̀lú mi ẹ̀yìn bọ́n oògùn bọ́n bẹ́ẹ̀ mi nìkan máa fọ́n bù káwọn oògùn ibẹ̀. ẹni àfẹ́lá àwọn káwọn lè náwó síra kíní èlò ní ẹnu bàbá èlò ní ẹ mú iye bẹ́ẹ̀ kéèyàn wá sẹ́ẹ̀tì pẹ̀lú ní gbèyí nígbà tí kan wá bá yẹn lọ. owó tó pamọ́ owó tó pamọ́ ẹni ní ọ̀nà. na àkọ́kọ́ ẹ mọ́jà láwọn sí àwa. Number 2. ẹni pé ká mọ̀ kulẹ̀ ni. àwọn bàbá wa lọ́wọ́ tí ń dún yàn. àkì ti bá pé aṣọ ibi tí ń pa ọ́ dẹ̀ nígbà ó wà. yes. ẹ tó máa ń sọ̀rọ̀ kan pé ẹni Ìjẹ̀bú ní kọ́mọ àwọn ó ṣe kinní kan. ọsàn ni kó kú lẹ́nu lọ. ẹni Ìjẹ̀bú ní kọ́mọ àwọn ó kú lára ọsàn ju kó kú lẹ́nu lọ. àwa gan tá a jókòó tì ẹ pé mo sọ fún ẹ mọ jà kú lẹ́nu tí nǹkan wá ṣe bàbá nǹkan bẹ́ẹ̀ ṣe mí. ní ẹ̀ka bí ìjẹ́rin mo wà bí kan ọmọ kan wá dé ọmọ awo mi náà ọmọ tí mo súnmọ́ mi ó ní bàbá téèyàn wá ń gbọ̀n tí ń gbọ̀n ṣe mọ nǹkan ìbá wọn mo ní ta ní í ṣe ọlọ́yẹ̀ ẹ̀hún kan ni mo ní gbọ̀n ó láwọn sí ìbéèrè wọ́n ní ìṣe sóòkì wọ́n ní ìṣe nǹkan kan mo ní àmọ́ ṣẹlá mo ní nǹkan bẹ̀ mo ní ìbọn wo ló ń wè mo mọ̀ ó yẹ kí n kọ́ lójú ẹsẹ̀ àmọ́ kó lè mọ iye mo ní pèmí tó wá tó bẹ̀ lọ́tún la mo ní jẹun wo ló ń wè oògùn ẹ̀ ń bẹ lẹ́yìn wá ń gbọ́n ẹlòmíì ò lè dá mú nǹkan lẹ sẹ́ni irú tóbi mi lè ṣe sọ́mọ̀ awùsì ló náà. àwo ni àwọn ni ọmọ wa ní ẹ máa sọmọ wa. torí pọ́ sọ̀rọ̀ jáde torí pọ́ sọ tí ń ṣe. èmi ìwákàtí ìtì ìbẹ̀rù yìí gan pọ̀ ìbẹ̀rẹ̀ sí láti yẹ kọ̀ ṣe é mọ́jà kú lẹ́nu. kámọ́ kú lẹ́nu. tí kàwá ti gbogbo tán kú yìí ẹgbẹ́ mo sọ ọ̀kan yọkàn ní àti ìjọ sọ. alómi máa dín nǹkan mọ́ra. mo ní kú ọlọ́run ọ̀pọ̀ àgàmọ́ kú ọmọ náà tó kù wá kú ọlọ́run máa ń wò wá ní ẹlòmíì gan ní ipa ẹ̀ ikú ogbó ọ̀tọ̀ ọlọ́run ìṣe nǹkan burúkú ẹgbẹ́ mo sọ fún ìwọ ló tọ́jú ààrẹ. ìní ó tọ́jú ààrẹ èèyàn kí wọ́n kú lẹ́nu. lẹ́ẹ̀kẹta bàbá. béèrè pé bàbá nǹkan bẹ́ẹ̀ ṣe mí tó wá lọ ọbẹ̀ kan tán tí ìjẹ́ ẹ̀tì ẹ̀ tó lọ ọmọ mi tó pẹ́ lómi gbá nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ bàbá. tó tẹ̀ wájú ló gbìyànjú. àgẹ́lẹ́ á lò èlò ní ọ̀nà gbogbo owó yẹn ìṣòwò tí mo máa ń sọ fáwọn èèyàn. ẹbí owó kéèyàn lálàáfíà kò tó wọ́n tẹ́lẹ̀ omi ìrìnàjò ojúmọ́ ẹ̀mí gígùn ní sanya ẹ̀sìn bàbá ẹlẹ́ẹ̀kẹta àkòtí. èèyàn mọ́ káàkiri ojú kan gbogbo táwọn yun inú ọgbà kan náà ẹlòmíràn káàkiri ọdún tó lọ náà wọ́n sáà àti pàgùn sáláwà ọjà ìyá gbogbo nǹkan máa ń dá ẹgbẹ́ yẹn lọ mẹ́ka ó ti mẹ́ka dé ó lọ wú mú ẹ ó dé ọkọlé ó dé ọ̀rà mọ́tò ẹ̀wùsàwá ti dé sẹ́mọ́ọ́dọ̀ àsìkò kankan kọ́ dáàdi ìmọ̀lọ́fọ̀ òkè ọlọ́dún ọ̀yàtọ̀ sọ̀dọ̀ ọdún yàtọ̀ sọ̀dún èèyàn ni ó múra tòdú gbèsè ayé pé bàbá àtijọ́ àti mo bóun ni ó sọ̀rọ̀ fún mi adẹ́lu ẹlẹ́yìn. ní ti láti gbọ́ ọmọ tá a gbọ́n ṣe sọ. ẹnu ẹlẹ́yìn láti gbọ́ kọ́ àpótí kéèyàn ọmọ ìyanu lọ́mẹ́lòmíì wà ń kótó wa ẹbẹ̀ ẹlòmíì máa ń yàn láńlá dé ní ẹ̀sìn dákẹ́jà ni mí wọ́n lọ ọ̀rẹ́ tí wọ́n tájọ́ sáwádà sọ́la wọn pé dákẹ́jà bó lè mi kó ṣe kọ́lé ilé mi ẹ̀ tí mo wá ẹ̀jẹ̀ kí n tó ṣe yìí ó ní ṣe kọ́lé nígbà tí ó sọ. bẹ́ẹ̀ yìí sì ní. iṣẹ́ ẹgbẹ́ bẹ́ẹ̀ mi sì lò sọ kọ́lé tí ń ṣe bóyá mo ní àájò kọ́lé sọ́mọ̀ ní àwálé ẹja làwọn mo sì máa ń sọnù ètò òun fẹ́ni tó wáyé pé ọlọ́run ti dá wa tán o. lágbìyànjú. sẹ́yìn ibi tó lọ ṣe dé ohun bàbá wa alẹ́lẹ́rú. yóò gbé mi tó ti wúwo. ìwà mọ́jà tó yà wá jẹ. ẹ ṣe bàbá. àwọn aláṣọ pé ọ̀dà náà o nǹkan bẹ́ẹ̀ ìrìnàjò wo láàrin o tí ó fi já sọgbọ́n tí ó fi já sáyọ̀. tí nǹkan ó fi rọrùn. ẹ ṣe bàbá
àwọn èèyàn ò nílò ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín ibi tá a dé dúró yìí torí a ti sọ pé ètò wò ní máa gùn torí àwọn tí wọ́n ń wò wọ́n torí dátà wọ́n máa ń pariwo pé dátà tiwọn. àwọn èèyàn gan pé wọn bá tí mo fi bí ṣe á pè mí rẹ. àwọn èèyàn pè mí náà pé bàbá ń kọ́ ìbẹ́ẹ̀ ni pé bàbá ẹ̀sẹ̀ sùúrù wá rí bàbá. ẹsẹ̀ tá a gbowó yàrá kan fi ń tà wọ́n. àbí èèyàn jí àdúpẹ́ ẹ bá ní fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín síta fáwọn tó ń wò wá fáwọn tó ń àwọn kò fẹ́ bí ní béèrè. ìgbà bẹ́ẹ̀ yà máa bí a ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi pé kí wọ́n pè tí ó lọ. ẹ fún wa ní direct call àti ti WhatsApp. direct call mo fẹ́ pè. ok 080 88 96 22 48 080 96 22 48 àwọn apè mí direct. 080 96 2248 ìyẹn direct call tó jẹ́ pé yìí lẹ́gbẹ̀ẹ́ tí ìsọmáwo kan ní ògbé. ọ̀yá ẹ fún wa ní ti WhatsApp ara àwọn tí wọ́n fẹ́ mẹ́sẹ̀gì yín ara àwọn tí wọ́n fẹ́ fún mẹ́sẹ̀gì 081 54 26 59 80 081 51 26 59 081 54 okay 54 26 59 80 80. sọ fún mẹ́sẹ̀gì màá rí. ìyẹn ti WhatsApp ni ẹ ṣé àdúpẹ́. èèyàn ní kò láwọn iṣẹ́ táwọn ṣe ni ogun tá a ní ó lọ́ mọ́ fọwọ́ bàjẹ́ kan iṣẹ́ tá a fi nínú. àdúpẹ́. tó òun náà ni ẹ̀yin náà ti gbọ́ ó ní ẹ ti rí yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ wá lórí ètò yìí pé ìgbádùn yín àláfíà yín ìwàláyé wà láàyè yín ìlọ jẹ wá légún lórí ìkànnì yìí tí ẹ̀yin náà bá wá wò ó pé n tí bàbá sọ yìí ó kàn mí ó bá mi wí ó máa ń sọ pé mú tiẹ̀ lètò mú tiẹ̀ lètò yìí ibi tó bá kángun sọ kálukú lọ kálukú ó mọ̀ ẹ̀yẹ kàn pé bàbá báyìí ẹ̀yin náà gbọ́n tí bàbá sọ wọ́n ní mẹ́ta ni kéèyàn má lè náwó sára rẹ̀ kéèyàn má lè sọ̀rọ̀ àti kò tó nǹkan ọ̀jẹ̀ lómi lójú tí ó fi para rẹ̀ dànù lágbára Ọlọ́run èmi àti yín àní kúkú àìtọ́jọ́ o a sì ní kúkú gbóná lágbára dẹ́dá ẹ pé bàbá Adákẹ́jà bí èṣù ẹ ṣàlàyé tí ń ṣe yín fún wọn wọ́n fi ọkàn balẹ̀ lé wọn lórí bẹ́ẹ̀ nítorí pé kì í ṣàná kì í sòní òun ni àtijọ́ wà papọ̀ ẹ sì mà mí lórí ìkànnì yìí pé èmi ò ní mú sáwá fún yín torí pé ó kọ́ sí pàtàkì sí mi èmi ò ní bó kọ́ mi jẹ́ nítorí tí màá jẹ torí pé mo nígbàgbọ́ pé ntẹ̀yìn jẹ́ ó ju ntẹ̀yìn jẹ lọ orúkọ sì rèé orúkọ rere ni àwọn bàbá wa sọ wípé ó sàn ju wúrà àti fàdákà lọ èmi ò ní borúkọ mi jẹ́ o èmi sì ní borúkọ bàbá mi jẹ́ nítorí etí ò tó nǹkan ẹ ṣàlàyé fún bàbá tí ó bá ń ṣe yín tàbí ntẹ́ ẹ bá fẹ́ lọ́rọ̀ gbèsè ayé yín bàbá sì jẹ́ pé wáyé pé kò sí àìsàn kò sì sí tí ń ṣe èèyàn tí ò ní solution ẹni tí ò mọ lẹ́kọ̀ọ́ pọ̀ wọn mọ̀ ntẹ́yìn ọba mọ̀ ló kù kò sí ẹ̀sẹ̀ àdúpẹ́ kò sí tí ò lóògùn o. tó ibi náà ni a ti mọ kíra wa pé ó tún dìgbà míì bàbá ẹ ṣàdéhùn fáwọn èèyàn pé kò tún ní pẹ́ tó báyìí mọ́. kò lè pẹ́ mọ́ àmọ́ ìyá wa gbọ́n àdúpẹ́ àgbẹ̀jọ sunkún ara wa àdúpẹ́ àṣẹ o ìtì àmọ̀ yìí ṣe àṣẹ o ìfá kan ló ní afọkọ́rọ̀ yìí lórúkọ tá à ń pè fá afàpòrọ̀ yìí lórúkọ tá à ń pè àfá agbéyàjà fún lórúkọ tá à ń pè bàbá aláwọ̀ òkè láàmọ̀ lọ àní dẹni ilé. àṣẹ o àṣẹ ìdúpẹ́ tó ibi náà ni a ti máa dágbére fún bàbá orúkọ yín lẹ́ẹ̀kan sí fáwọn tó ń wò wá tó ń gbọ́ wa. orúkọ mi ni Dákẹ́jà bí èṣù èso ìjàbẹ́ ní kò tọ́ tí mo wà nílùú Ìkòyílé nípínlẹ̀ Ọ̀ṣun ẹ̀sìn àdúpẹ́ ẹ̀sìn ọ̀hún tó títí ọjọ́ mẹ́rẹ̀ eré àtayọ̀ kò mà ní tán lé gbogbo wa o Tajudeen olówó òkèrè lórúkọ tèmi MC tó ta sánsán làwọn èèyàn ń pè mí o Adùnbárìn má tòsí ìnàjò ẹkùn tí bọ̀dẹ lẹ́rù ní gbogbo gbà ẹ̀ṣọ́ kò yí ni mí Ìkòyí ẹ̀ṣọ́ nílé bàbá tó bí mi lọ́mọ títí gbà míì